Àmín. Ní orúkọ Jésù. Àmín. Ọlọ́run á gbé yín ga lórí ayé àwọn ènìyàn wa wọ̀nyí. Pàápàá jùlọ iléeṣẹ́ yìí, iléeṣẹ́ Ọmọ Ọba Ajidara. Bẹ́ẹ̀. Tí wọ́n ti máa ṣe àfihàn ohun gbogbo tí wọ́n bá ń ṣe lórí Apoti Wura. Ọlọ́run gba ọpẹ́ yẹn. Àmín. Ẹ̀mọ́ gba ìyìn wa. Àmín. Ọlọ́run máa bá wọn lọ. Àmín. Bí wọ́n ti ń tẹ̀síwájú máa bá wọn tẹ̀síwájú wa wọ́n ti láyọ̀ bọ́lá kan. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run àdúgbò lọ́wọ́ rẹ̀. Alhamdulillah. Àdúgbò lọ́wọ́ rẹ̀. Alhamdulillah. Àti ìfọ́ àlọ́bí àmọ́ mọ̀ sọ̀rọ̀. Salam. Ọlọ́run gbọ̀pẹ́ wa. Àmín. Gbogbo ọ̀nà tá à ń gbà Ọlọ́run kò gbọ̀pẹ́ wa. Àmín. Ọlọ́run kò wọlé àsìkò gbogbo àníyàn wa. Àmín. Kí ni ṣàwolódì ẹ̀dá? Olúbáwo òde Ìjẹ̀ṣà. Olúborí láwo òde Ìdó Ọ̀pá ayẹyẹ méjì láwo òde Ìbàdàn. Olódìbá fún ṣoṣo ọwọ́ àfikàwó. Kẹrẹ àṣìṣe bàtà. Ìlú tẹ́ ẹ bá rí ẹ̀kàṣà ìjẹ́ èèyàn lódìbá fún kùrùkù tí sọ lọ́jà aṣọ. Òun rùkẹrẹ tí í ṣọmọ bíbí olókùn sẹ̀lẹ̀ adé. Wọ́n wá ní bó bá yẹ rùkẹrẹ tán. Tó dẹ̀ rùkẹrẹ lọ́rùn. Rùkẹrẹ ó dẹni àgbé iléeṣẹ́ yìí ó dẹni àgbé. Àṣẹ. Rùkẹrẹ ó dẹni àgbáyé iléeṣẹ́ yìí ó dẹni àgbáyé. Àṣẹ. Tí ìlàjà fi yọ̀ mú gbogbo ayé ó máa yọ̀ mọ́ yín. Àṣẹ. Ó tó gbé òtí rí bẹ́ẹ̀. Àṣẹ. Torí awúyáre kan ní wútiẹ̀ kó tẹ̀lé àwọn tó ṣe. Àṣẹ. Àṣẹ. Wá. Ẹ̀ṣà ògbéni ní ará Ògbódì. Èrò ọ̀pọ̀ ọ̀sẹ̀sẹ̀. Ẹ̀rọ ọjọ́ ìyá bí láwùjọ. Ó ti ní wàdí ọmọ Dasofunjo. Ẹ̀ṣà gbọ́rọ̀ gbòjò. Ẹ̀ṣà gbọ́rọ̀ òde gbolúkẹ́. Ọmọ kèrè ọjọ́ tó yá. Wọ́n ní ká má ṣe gbé ọ̀nà bóyá. Bẹ́ẹ̀ ni kẹ́yìn ọjọ́ tó sà. Ká má ṣe gbé ọ̀fọ́sà làwẹ̀. Ike ẹwọ́n ní ike àfúnṣe yẹ. Ẹgún ni bàbá lò pín ilé. Èmi ní ìṣẹ́tóbìnrin ọ̀páwo. Pàká ni bàbá yí gbalẹ̀. Ilé ìṣẹ́tóbìnrin ọ̀páwo. Ẹ̀fún ni bàbá lò bóyá yáyá o. Ẹ̀wọ̀n sọ egúngún. Bó ti lù ká mi lára bí àjẹrẹ. Ẹ̀sà gbára ògbójò. Ọmọ elégúngún mọ́nà bí má ṣe bó ti nà mí lẹ́ẹ̀kan. Iwájú ológbòjò ìgbé kúkú ni ẹ̀yìn ológbòjò ìgbé kúkú ni